A kú ìkàlẹ̀ nílé lóko ní ẹ̀yìn òde níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò ìbá fẹ́ dé. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Eléyìí tí mo mú wá fún wa lónìí òun ni bí a ṣe ń dá ewé mọ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kàn ń jáwé, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń ṣe oògùn, wọn ò dá ewé mọ̀. Torí ẹ̀ ni mo fi wá síta lénìí láti wá fi ewé kọ̀ọ̀kan kí n fi hàn wá. Ẹ wo tẹ́ ń wò lọ níwájú mi yìí, òun ni wọ́n ń pè ní ewé iná. Tẹ́ bá wò ẹ máa rí pé ó jọ ewé ilá, kì í ṣe ilá o. Ẹ wo ara ẹ̀ dáadáa. Ṣé ẹ ti rí ewé iná? Òun ni ẹ̀ ń wò yìí. Ewé iná òun ni ẹ̀ ń wò yìí. Ṣé ẹ ti rí bó ṣe rí? Ó dàbí ilá ṣùgbọ́n kì í ṣe ilá o. Tí ẹ̀ bá fọwọ́ gbá mú, tí ẹ̀ bá kọlù, yóò mọ̀ pé ẹni tó bá kọlù yóò mọ̀ pé iná jó òun. Iná ayé ò ní jó wa tọmọtọmọ tẹbí tará. Ewé iná òun ni eléyìí. Ẹ wo ewé eléyìí tí ẹ̀ ń wò yìí. Ìtàkùn yìí òun ni wọ́n ń pè ní ìtàkùn ìjọyún. Ìjọyún, ọ̀tọ̀ ní ẹ̀yún, ọ̀tọ̀ ní ìjọyún. Eléyìí ni wọ́n ń pè ní ìjọyún. Òun náà ni ẹ̀ ń wò yìí. Fún àǹfààní àwa tí a bá dá ewé ìjọyún mọ̀. Ẹ wo eléyìí tí ẹ̀ ń wò yìí. Ṣé ẹ ti rí? Òun ni wọ́n ń pè ní ọ̀rọ̀ agogo. Ẹ rí báyìí? Òun ni wọ́n ń pè ní ọ̀rọ̀ agogo. Ọ̀rọ̀ agogo ni eléyìí. Ọ̀rọ̀ agogo ni eléyìí. Ẹ wo ìtàkùn tí ẹ̀ ń wò yìí náà. Ṣé ẹ rí ìtàkùn yìí? Ẹ ti rí? Ẹ ti rí ewé yẹn? Ewé tó ń so tagiri nìyẹn. Ewé tagiri òun ni ẹ̀ ń wò yìí. Ẹ ti rí èso yẹn? Ẹ ti rí tagiri? Ewé tagiri ni ẹ̀ ń wò yẹn. Fún àǹfààní àwa tí a bá dà mọ̀, àwa tí a bá dá ewé tagiri mọ̀. Eléyìí ni ewé jinwinni. Ewé jinwinni òun ni ẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Fún àwa tí a bá dá ewé jinwinni mọ̀, òun lẹ rí yìí. Bó ṣe máa ń so jinwinni sí ọrùn ni. Ṣé ẹ ti rí? Òun ni wọ́n ń pè ní ewé jinwinni. Ewé jinwinni òun ni ẹ̀ ń wò yìí. A máa ń fi eléyìí, a máa fi ń ṣe oògùn ẹ̀rọ mágùn. Àwọn èèyàn wọ́n ń ṣe àfihàn ewé tó jẹ́ pé ewé tí èé ṣe ewé náà fi ń hàn wá. Ẹ wo tẹ́ ń wò níwájú mi yìí, òun ni à ń pè ní ewé ẹ̀rù. Ewé ẹ̀rù òun lẹ̀ ń wò yìí. Ewé ẹ̀rù òun ni ẹ̀ ń wò níwájú mi yìí. Eléyìí ni ewé imiesu. Àwọn kan tó ń pè ní rerinkomi. Ewé imiesu tàbí ewé rerinkomi. Ẹ dákun báyìí ṣe ń wo program yẹn, ẹ máa bá mi share ẹ̀. Ẹ máa bá mi share ẹ̀, bá mi share ẹ̀. Comment nǹkan tí ò bá yé nínú ewé, béèrè. Màá ṣe àlàyé fún yín yékéyéké. Ewé yìí ni ewé imiesu. Imiesu náà ni wọ́n ń pè ní rerinkomi. Ewé imiesu òun náà ni ẹ̀ ń wò yìí. Òun ni òdòdó funfun fún wà ní orí ẹ̀ yìí. Ewé imiesu nìyẹn. Fún àwa tí a bá dá ewé imiesu mọ̀. Eléyìí ni wọ́n ń pè ní ewé yunyun. Àwa tí a bá dá ewé yunyun mọ̀, òun lẹ̀ ń wò yìí. Ewé yunyun. Ewé yunyun òun ni eléyìí. Ẹ wo ewé eléyìí. Ewé etipon ọlá. Ewé etipon ọlá òun ni ẹ̀ ń wò yìí. Fún àwa tí a bá dá ewé etipon ọlá mọ̀. Ewé etipon ọlá òun ni ẹ̀ ń wò yìí. Ewé etipon ọlá òun ni ẹ̀ ń wò yìí. Ewé tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ yìí. Ọ̀pọ̀ èèyàn ló ń já ewé tí wọn ò dá ewé mọ̀. Ẹ bá sì rí ìmíì, wọ́n ó ṣe àfihàn ewé fún wa tó jẹ́ pé irọ́ ni, orúkọ tewé ò jẹ́, òun ni wọ́n ń pè é. Ewé tó wà lọ́dọ̀ mi yìí, ó ní akọ, ó ní abo. Ewé rere'abo òun ni ẹ̀ ń wò yìí. Ewé rere'abo. Àríyànjiyàn wà lórí ewé yìí, àmọ́ tó ń jẹ́ rere'abo òun ni ẹ̀ ń wò yìí. Màá fi akọ rẹ̀ hàn. Akọ rẹ̀ náà máa fi hàn wá. Tẹ́ bá já eléyìí, tẹ́ bá mú dání, ó máa ń rùn hànàhànà báyìí ni. Ẹ̀yin ẹ já kẹ́ mú lọ́wọ́, ó máa ń rùn hànàhànà báyìí ni. Èso akọ àti abo wọ́n fẹ́ papọ̀ àmọ́ wọn ò jọra wọn. Abo rere òun ni ẹ̀ ń wò yìí. Abo rere ṣe bó ṣe rí, bí igi rẹ̀ ṣe máa rí nìyí. Abo rere òun ni ẹ̀ ń wò yìí. Màá lọ fi akọ rẹ̀ hàn wá nísìnyí. Màá fi akọ rẹ̀ hàn wá. Ẹ wo ewé eléyìí. Ìtàkùn yìí. Ẹ ti rí ewé lẹ̀ ń wò yìí. Ewé adagudu.
ewé adágudu òun ni ẹ̀ ń wò yìí. Àwọn àgbàlagbà wọ́n ní jojoojúmọ́ ni adágudu ń dáràn ẹ gbà mí. Ewé adágudu nìí. A máa ń fi ewé yìí ṣe èpè tó gbóná. A máa ń lo ewé yìí fún, òun ni wọ́n ń pè ní ewé adágudu. Ẹ ti rí báyìí, ewé adágudu òun ni ẹ̀ ń wò yìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò dá ewé mọ̀, torí ẹ̀ ló jẹ́ kí n wá síta láti wá fi ewé oríṣiríṣi hàn wá lénìí. Ewé tẹ̀ ń wò yìí, ẹ rí i, òun ni wọ́n ń pè ní ewé abero'defe. Ewé abero'defe. Ewé yìí a máa fi ń ṣe àgbo fún àwọn ọmọdé. Ewé yìí, ewé àgbo ni fún àwọn ọmọdé. Òun náà ni ẹ̀ ń wò yìí. Òun ni wọ́n ń pè ní ewé abero'defe. Ewé abero'defe, òun náà ni ẹ̀ ń wò yìí. Fún àwa tí a bá dá ewé tí wọ́n ń pè ní gbegi mọ̀, wọ́n ní bólóde òkú, òde òní wu gbegi. Gbegi ni ẹ̀ ń wò yìí. Ewé gbegi, òun ni ẹ̀ ń wò yìí. Ṣé ẹ ti rí báyìí? Òun ni ẹ̀ ń wò yìí. Lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, a rí ewé, eléyìí ni wọ́n ń pè ní ewé ogangan. Ewé ogangan. A máa ń fi èso rẹ̀, a máa fi ń ṣe àgúnmu aleko tó dájú. Òun ni wọ́n ń pè ní ewé ogangan. Ṣé ẹ ti rí báyìí? Ewé ogangan. Eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí, tẹ́ ń wò yìí, rere'abo nìyẹn. Abo rere, ewé abo rere, òun ni ẹ̀ ń wò yìí. Màá lọ fi akọ rẹ̀ náà hàn wá. Eléyìí ni ewé akintola. Fún àwọn tí a bá dá ewé akintola mọ̀, ewé yìí lóun nìkan ajá, ẹ jẹ́ ká já fún ó ṣiṣẹ́ fún ọkùnrin gan, àwọn ọkùnrin. Ẹ jẹ́ ká já ewé yìí, ká sànù, ká máa gbómu ní gbogbo ìgbà. Gbogbo ọ̀rá tó dì mọ́ iṣan okó tó kò fi ṣe dáadáa, ẹ jẹ́ ká gbìyànjú àti máa mu ewé yìí. Ewé akintola, òun nìkan ẹ jẹ́ ká máa mú, ká máa gbó, ká máa mú. Ó dára o fún àwa ọkùnrin. Àwa tí a bá dá ewé akintola mọ̀, òun ni ẹ̀ ń wò yìí. Èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí, ẹ ti rí i, gbogbo wa la mọ̀. Ewé ipin, àwọn kan ń pè ní epin, tá a mọ̀ sí sandpaper leaf. Òun náà ni ẹ̀ ń wò ní ẹ̀gbẹ́ rẹ̀ yìí. Ẹ jẹ́ kí n tún fi ewé kan hàn wá. Ẹ wo ewé eléyìí. Ẹ wo ewé yìí. Òun ni wọ́n ń pè ní ewé alukese. Ewé alukese, òun ni ẹ̀ ń wò yìí. Ewé alukese, òun ni ẹ̀ ń wò yìí. Ewé alukese. Alukese ò mọ̀ pé olóko ń jàgbá. Alukese ò mọ̀ pé olóko ń jàgbá. Ewé yìí ni ewé alukese. Àwọn kan ń pè ní alukerese. Òun ní ìtakun ní. Ewé alukerese, àwa ń pè ní alukese. Ewé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kékeré yìí, ṣé ẹ ti rí báyìí? Eléyìí, òun ni wọ́n ń pè ní ewé areyinkosun. Ewé areyinkosun, òun ni eléyìí. Ewé areyinkosun. A máa ń fi ewé yìí ṣe ọṣẹ ìfẹ́ràn tó dájú. Ewé areyinkosun, òun náà ni ẹ̀ ń wò bí. Ṣé ẹ ti rí i? Ẹ rí pé ó kosun. Ewé tó ń pè ní ewé areyinkosun, òun náà ni ẹ̀ ń wò yẹn. Ẹ wo eléyìí, òun ni à ń pè ní ewé ẹ̀kù. Ewé ẹ̀kù gogoro. Ewé ẹ̀kù, fáwa tí a bá dá ewé mọ̀. Eléyìí ni ewé ẹ̀kù. Ewé ẹ̀kù, òun náà ni ẹ̀ ń wò yìí. Ewé ẹ̀kù. Ẹ wo eléyìí tí ẹ̀ ń wò yìí. Òun ni wọ́n ń pè ní ewé ebolo. Ewé ebolo ni wọ́n ń pè eléyìí, fáwa tí a bá dá mọ̀. Ẹ rí i pé ó fẹ́ jọ ewé amunimuye. Kì í ṣe amunimuye o. Ewé ebolo ni eléyìí. Màá fi amunimuye, màá fi hàn wá. Ewé ẹ̀fọ́ ebolo, òun ni eléyìí. Eléyìí ni à ń pè ní ewé emile. Ewé emile, òun ni ẹ̀ ń wò yìí. Ewé emile. Lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń já ewé tí wọn ò mọ orúkọ ewé. Ewé yìí ni ewé emile. Ó yàtọ̀ sí ewé sabale o. Màá fi sabale, ewé tó ń pè ní sabale, màá fi hàn wá. Ẹ rí i pé wọn ò jọra wọn. Emile ni eléyìí. Màá fi sabale náà hàn wá. Ewé eléyìí ni wọ́n ń pè ní ewé sabale. Ewé sabale, òun ni ẹ̀ ń wò yìí. Tí ẹ rí ewé yìí nìkan, ẹ lọ̀ kó kúnná dáadáa. Ẹ pò mọ́ òrí fún ẹni tó bá ní stroke. Ká máa fi ewé wọ ẹni yẹn ní ara, ní ẹsẹ̀, lọ́wọ́. Ṣé ẹ rí i pé
kò jọra wọn. Eléyìí náà ń pè ní sabale, ewé sabale. Jẹ́ kí n gbé kinní síbẹ̀ dáadáa kẹ́ ẹ rí. Ẹ ti rí bó ṣe rí? Òun ni wọ́n ń pè ní ewé sabale. Èyí ni ewé ajeobale. Òun náà ni wọ́n ń pè ní ewé afeloru. Ewé ajeobale, òun náà ni ewé afeloru. Ẹ ti rí báyìí? Òun náà ni wọ́n ń pè ní ewé afeloru. Ewé afeloru náà ni ajeobale. Òun lẹ̀ ń wò yìí. Eléyìí ni ewé akerejupon. Akerejupon, ọjọ́ tí akerejupon bá ta egbò, ọjọ́ náà ní ń kan ilẹ̀ pa. Eléyìí ni ewé akerejupon. Ṣé ẹ ti rí báyìí? Ewé akerejupon. Lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ a rí ewé sẹfúnsẹfún tí a mọ̀ sí ewé ajé. Àwọn tí a bá dá ewé sẹfúnsẹfún mọ̀, ó ní ewé ajé, ewé sẹfúnsẹfún. Ewé tí mo fi hàn yín lẹ́ẹ̀kan tí mo ní areyinkosun, òun náà nìyí o. Ẹ rí i pé eléyìí ò kosun, ìkan náà ni. Eléyìí ò tí ì kosun ni, ewé areyinkosun òun ni ẹ̀ ń wò yìí. Àmọ́ òun kò tí ì kosun. Tó bá pẹ́ á padà di pupa. Eléyìí ni ewé sawere pepe. Ewé sawere pepe òun ni eléyìí. Ẹ̀yin tí ẹ tí subscribe, ẹ dákun mo bẹ̀ yín, mo rọ̀ yín. Ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ewé sawere pepe ni eléyìí. Wọ́n tún ń pè ní ewé areyin. Fún àwa tí a bá dá ewé òwú akẹsẹ mọ̀, òwú méjì lòwú tó wà. A ní òwú akẹsẹ, a ní òwú ewé òwú dádúró, ewé òwú akẹsẹ náà dádúró. Ewé òwú akẹsẹ òun ni ẹ̀ ń wò yìí. Ẹ ti rí ewé òwú akẹsẹ. Ewé òwú akẹsẹ òun ni ẹ̀ ń wò yìí. Bí ó ṣe máa rí ni òwú náà ni o. Ìwúlò náà ń so. Àmọ́ ewé tiẹ̀ yàtọ̀. Ewé òwú akẹsẹ òun ni ẹ̀ ń wò yìí. Bákan náà níbí a rí ewé láà. Ewé láà pupa òun ni ẹ̀ ń wò yìí. Ewé láà pupa. Ewé yìí, ewé tó dáa ni. Ewé tó dáa ni. A máa ń mú fẹ́ni tó bá ní àtọ̀sí. Kódà máa fi ń ṣe àgbo. Àgbo tá máa fi ń wẹ̀, tọ́nà máa fi ń ṣí, tọ́nà máa fi ń là. Kódà èso rẹ̀ gan-an fún obìnrin tí nǹkan oṣù ò bá ṣe déédé, a máa ń lo èso láà yìí. A jó pẹ̀lú odidi atare kan. Irúfẹ́ obìnrin bẹ́ẹ̀, kó dà sínú, kó máa fi po ẹ̀kọ, kó máa fi fọ́ ẹ̀kọ mu. Ewé láà pupa òun ni ẹ̀ ń wò yìí. Bákan náà, ẹ wo ewé yìí. Àríyànjiyàn wà lórí àwọn ewé fún àwọn tí ò bá dá ewé mọ̀. Ẹ rí ewé rere'abo òun ní. Rere'abo, àwọn míì ń pè eléyìí ní abo. Àwọn tó ń pè ní abo, irọ́ ni o, wọn ò déwé mọ́ o. Eléyìí ni ewé rere'abo. Abo ni mo fi hàn wá ní àkọ́kọ́ yẹn. Eléyìí ni akọ. Abo ni tàkọ́kọ́, akọ ni eléyìí. Ewé ni ewé rere'abo. Ẹ wo ewé yìí, òun ni à ń pè ní ewé òwú. Ẹ rí pé ó yàtọ̀ sí tẹ̀kan. Òwú náà ni eléyìí náà o. Ẹ rí pé ewé rẹ̀ kò jọra wọn. Ewé òwú ni eléyìí náà. Tí àkọ́kọ́ yẹn ni ewé òwú akẹsẹ. Ewé òwú akẹsẹ òun ni ti àkọ́kọ́. Ewé tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ yìí tẹ́ ń wò yìí, òun ló ń so olúweje, ojú ẹyẹlé. Òun ló ń so olúweje tá à ń pè ní ojú ẹyẹlé. Òun ni wọ́n ń pè ní ewé ọ̀mísínmisìn. Ewé ọ̀mísínmisìn onítàkùn òun ni ẹ̀ ń wò yìí. Fún àwa tí a bá dá ewé mọ̀, ewé yìí ni ewé tábà. Ewé tábà tá a mọ̀ sí tobacco leaf. Ewé tábà òun ni eléyìí tí a mọ̀ sí tobacco leaf. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Bá mi share program yìí. Ẹ bá mi like, kí ẹ comment. A ní jù báyìí lọ lórí ètò yìí lónìí. Tó bá dìgbà míì, a tún ilé tó tún yàtọ̀ sí eléyìí wá. Orúkọ mi ò yí padà. Orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Hafiz Abolade. Ire o. Ó dìgbà kan náà.